Olúwa jẹ́ kémi náà lè ní tẹ́sítímọ́nì ayọ̀. Olúwa ẹlẹ́dàá mi o, jẹ́ kémi náà lè ní tẹ́sítímọ́nì ayọ̀. Olúwa ẹlẹ́dàá mi o, jẹ́ kémi náà lè ní tẹ́sítímọ́nì ayọ̀. Amen. Lórúkọ Jésù a máa ní tẹ́sítímọ́nì ayọ̀. Ìrìn àjò ọdún yìí lórúkọ Jésù tẹ́sítímọ́nì ló máa end story wa. Bàbá gba ọpẹ́ wa. A tún lọ nínú rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, Olúwa gba ìyìn wa. Bí a ṣe ń gbọ́ jẹ́ kó so èso ìyè. Níbi tí ọkàn wa ti ń pòrúurú, lórúkọ Jésù Olúwa mú wa láradá. Ṣí ọkàn akin fún wa. Ràn ìgbàgbọ́ wa lọ́wọ́. Má jẹ́ apẹ̀yìndà. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí ẹ̀yin bàbá àti màmá mi. Mo kí ẹ̀yin lẹ́gbẹ́ mi ní ọ̀nà inú iṣẹ́ ìránṣẹ́. Lórúkọ Jésù. Bó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àti yín á máa ṣọ̀pọ̀ ọjọ́, ọ̀pọ̀ oṣù àti ọ̀pọ̀ ọdún láyé. Bó bá dẹ̀dẹ̀ á béèrè fún orí ọ̀fẹ́ láti bá gòkè kó Olúwa kó yọ̀ǹda rẹ̀. Amen. Ọ̀rọ̀ náà tí mo mú wá ní àárọ̀ yìí ni dídojúkọ ìrẹ̀wẹ̀sì ọkàn. Dídojúkọ ìrẹ̀wẹ̀sì ọkàn. Gbogbo ọ̀nà ní ìrẹ̀wẹ̀sì, àwọn nǹkan tó ń fa ìrẹ̀wẹ̀sì. Bóyá ìjákulẹ̀ nínú ìgbéyàwó ni, pípàdánù ẹni tá a fẹ́ràn jù ni, jíjákulẹ̀ nínú iṣẹ́ tá a kówó lé ni, ìdojúkọ láàrin àwọn tá a jọ ń rìn ni, àwọn ẹni tá à ń wò bí èèyàn tá a padà rí ìkọsẹ̀ lára wọn. Ó ṣeéṣe kó fa ìdojúkọ àbí ìrẹ̀wẹ̀sì ọkàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ wípé tíjú ká mo ti ṣẹ́gun ayé. Bí a bá wo ìwé Númérì orí 11 ẹsẹ̀ 10 sí 15. Nígbà tí Mósè rí tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń sọkún, tí wọ́n ń ṣàwáwí, tí wọ́n ń sọ nípa jíjẹ àti mímu, ẹsẹ̀ 10 yẹn, Númérì chapter 11 verse 10. Nígbà náà ni Mósè gbọ́, àwọn èèyàn náà sì sunkún ní ìdílé wọn, olúkúlùkù ní ẹnu ọ̀nà àgọ́ tirẹ̀. Ìbínú Olúwa sì rú sí àwọn èèyàn náà gidigidi, ó burú ní ojú Mósè. Mósè sì wí fún Olúwa pé, nítorí kí ni ìwọ ṣe fi ń pọ́n ìránṣẹ́ rẹ lójú? Nítorí kí ni èmi kò ṣe rí orí ọ̀fẹ́ ní ojú rẹ, tí ìwọ fi di ẹrù gbogbo èèyàn yìí lé mi? Mósè ó ti ní ìpòrúurú ní ọkàn rẹ̀. Òun náà ti ń rẹ̀wẹ̀sì nítorí pé Ọlọ́run ti ń bínú sí àwọn ọmọ Ísírẹ́lì nípa iṣẹ́ ọwọ́ wọn, nípa gbogbo ohun tí wọ́n ti ń kùn sí. Ó ti ń rẹ̀wẹ̀sì ọkàn. Ṣùgbọ́n bí a bá tẹ̀síwájú, a rí wípé Ọlọ́run gbọ́ ti Mósè. So àwọn ọ̀nà ó lè jẹ́ àwọn tí Olúwa kó lé wa lọ́wọ́ náà ní àwọn nǹkan kan tí wọ́n ń sọ tó máa jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn fún wa. Ṣùgbọ́n lónìí a kàn fẹ́ mẹ́nu bà ní àwọn ọ̀nà tí a lè gbà tí a lè borí ìdojúkọ àwọn nǹkan wọ̀nyí. Ẹ̀rọ tí mo sọ ní ṣáájú, a ní nípa àjọṣe pẹ̀lú Ọlọ́run. Ohun tí Mósè ṣe ni èyí. Mósè gbé lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó ti ṣe ìlérí láti fún wa ní ìsinmi. Matthew 11:28-30. Ó ti sọ fún wa wípé òun máa ṣe kí ni? Òun máa fún wa ní ìsinmi. Bá a bá ní àjọṣepọ̀ ní àwa pẹ̀lú Ọlọ́run, tí àjọṣepọ̀ yẹn dán mọ́rán, ẹ má jẹ́ àgbàgbé ojú ẹlẹ́ṣẹ̀ kan kò lè rógo Ọlọ́run. Ó sì kórìíra ẹ̀ṣẹ̀. Ó fi àwa ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n ó kórìíra kí ni? Ẹ̀ṣẹ̀. Ó ní mo bá gba ẹ̀ṣẹ̀ ní àyà mi, Ọlọ́run kì yóò sì gbọ́ tèmi. Ẹ̀yin Olúwa. So àkọ́kọ́ ni ká ní àjọṣepọ̀ tó dán mọ́rán. Mósè ní àjọṣepọ̀ tó dán mọ́rán. Tó bá bẹ Ọlọ́run, Ọlọ́run máa ń ṣe kí ni? Ó máa ń gbọ́. Ọlọ́run ṣe ìlérí fún wa láti fún wa ní ìsinmi. Kò sí ohun tí a jẹ́ láìsí Ọlọ́run. Ẹ jẹ́ a mọ̀ pé kò sí ohun tí a jẹ́ láìsí Ọlọ́run. Bí a bá ní ìdojúkọ tí ọkàn ń rẹ̀wẹ̀sì, ẹ jẹ́ a súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ a ní ìbáṣepọ̀ yẹn, ẹnìkan ò lè bá wa ṣe. Ẹ jẹ́ a wo inú ìwé Jòhánù 15 chapter 5. Ìwé John orí 5 ẹsẹ̀ 15 ẹsẹ̀ 5.
John chapter 15 verse 5. Èmi ni àjàrà, ẹ̀yin sì ni ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun yóò so èso ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí yíra yín kúrò ní ọ̀dọ̀ mi, ẹ kò lè ṣe ohunkóhun. A kò lè ṣe ohunkóhun. A bá ti ní ìrẹ̀wẹ̀sì, tá ẹ̀ sí ìdojúkọ, ẹ jẹ́ á súnmọ́ Ọlọ́run. Èkejì, gbé ìgbé ayé ìgbàgbọ́. Ìgbàgbọ́ wa ní láti máa ṣiṣẹ́. Èyí ni ó lè ṣẹ́gun ìrẹ̀wẹ̀sì ọkàn. Ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Nígbà tí ìdojúkọ bá dé, bí a bá ti ń rẹ̀wẹ̀sì, ẹ jẹ́ á mọ̀, ẹ jẹ́ á fi ìgbàgbọ́ wa gbé nínú Kristi, nínú Ọlọ́run. Ẹ jẹ́ á fi ìgbàgbọ́ wa gbé pé mo mọ̀ pé ó ti ṣe báyìí fáwọn kan, ó ṣe báyìí fáwọn kan. À á wo inú ìwé mímọ́, à á wo àwọn tó yí wa ká nígbà tán ní ìdojúkọ, nígbà tán ṣubú, nígbà tó wá padà gbé wọn dìde. Ìgbàgbọ́ wa nínú àwọn nǹkan wọ̀nyí, ó máa mú wa ṣẹ́gun lórúkọ Jésù. A ó rí ọwọ́ Ọlọ́run. Ìkẹta tá a gbọ́dọ̀ ní nígbà tá a bá ń dojúkọ tí ọkàn wa ń rẹ̀wẹ̀sì, ẹ jẹ́ á kọ́ bí a ṣe ń dáríjì ẹlòmíràn. Béèyàn ò bá dáríjì ẹlòmíràn, ó ṣe kó ní ìdojúkọ kógun dẹ̀ borí ẹ̀. Ṣùgbọ́n tá a bá dáríjì ẹni tó ṣẹ̀ wá, bí ìdojúkọ bá dé tí ọkàn bá ń rẹ̀wẹ̀sì, ìdáríjì fún ẹlòmíràn yìí ó máa ṣe kí ni? Ó máa gbé wa dìde. Àwa náà là ń fẹ́ lọ́ra sọ pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ gan ló kó wa sí ìdojúkọ. Má dáríjì ẹlòmíràn, olóòótọ́ ni láṣẹ kí ni? Láti lè dáríjì. A ní láti lè dáríjì ẹlòmíràn. Bí a kò bá ní ìdáríjì, ó sọ wá sínú ewu ńlá. Ìdáríjì ni a rí gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn gbọ́dọ̀ kọ́ láti dáríjì ẹlòmíràn. Bí a ò bá dáríjì ẹlòmíràn, bí a bá ní ìdojúkọ, ó ṣeéṣe ká ṣubú pátápátá. Ìkẹrin, bá ènìyàn ṣe pọ̀. Ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ má jẹ́ á kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Wọ́n máa ka àwọn kan sí àwọn tí ò tó ọ. Wọ́n ka àwọn kan sí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbogbo wa láti ṣẹ̀, láti kùnà ògo Ọlọ́run. Àánú ló fi wá wa rí o. Ó ní ó nà wá, ṣùgbọ́n kò wá lé kí ni? Ikú lọ́wọ́. Ẹ jẹ́ á kọ́ bí a ṣe ń bá ìbáṣepọ̀. Bí a bá ní ìdojúkọ ọkàn, ẹ jẹ́ á wà láàrin àwọn èèyàn Ọlọ́run níbi tán ti ń jó, tán ti ń yọ̀, tán ti ń gbàdúrà, tán ti ń yin Ọlọ́run. Pàápàá jù àwọn tí a ní ìfẹ́ wọn. Ẹ má jẹ́ á kárí sọ sílé nígbà tí a bá ní ìdojúkọ. Àwọn èèyàn lè jẹ́ orísun tí yóò mú wa kúrò nínú ìrẹ̀wẹ̀sì ọkàn. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn tá a rò pé a fẹ́ sá fún bàtà bá jẹ́ kí ìrọ̀rẹ́ a ṣe kí ní jàre, a máa kárí jọ sílé, àdúrà ò ní gbà. Bá a bá wà láàrin ibi tí wọ́n ti ń pe Ọlọ́run, àwọn èèyàn rere, àwọn tá a nífẹ̀ẹ́ sí, ẹ jẹ́ mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n ṣe kí ni? Kí wọ́n mú wa kúrò nínú kí ni? Ìpòrúru ọkàn àti ìrẹ̀wẹ̀sì. Ààyè Ọlọ́run wà, ààyè náà wà pẹ̀lú. Ẹ jẹ́ á wo ìtàn Naomi àti Ruth. Ẹ jẹ́ á fi ṣe àpẹẹrẹ. So bí ẹ bá ti ní ìdojúkọ, ẹ jẹ́ ká wà láàrin àwọn èèyàn wa pàápàá. Àwọn jẹ́ pé a bá rí ẹlòmíì tó bá rí kò gbowó fún ẹ, ṣùgbọ́n inú ẹ̀ máa dùn. Bóyá ìrísí ẹ̀, bóyá ìsọ̀rọ̀ ẹ̀, inú ẹ̀ máa dùn. Lórúkọ Jésù, ọ̀nàkọ́nà èmi ni ìwọ ni. Gbogbo ọkàn tí ń gbọ́ mi, tá a ti ní ìdojúkọ, tá a ti wá ní ìrẹ̀wẹ̀sì, mo bẹ̀ ọ̀gá ògo lórúkọ Jésù, yóò jẹ́ agbára wa, yóò jẹ́ okun wa. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. A ó jọ yin Ọlọ́run, a ó gbégbá ọpẹ́. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á pàdé ní every Tuesday láago 9 ní ọjọ́ ìṣẹ́gun. Bákan náà, a lè máa pàdé ní orí Facebook Akíndélé Doris JP. A lè pàdé ńbẹ̀ ní every Tuesday. Bákan náà, CNM Movement Church orí ọ̀fẹ́ lórí Facebook. Bákan náà, Grace Bible School. Lórúkọ Jésù, mo gbàdúrà ọ̀nà tí ọkàn mi ti ń pòrúru, tí ọkàn rẹ ti ń pòrúru, lórúkọ Jésù, mo wí mo sọ, Olúwa yóò bá ẹni wa pàdé, yóò fún wa ní ìsinmi ọkàn. Ayọ̀ ni o, ayọ̀.